Records. Oh na 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 na. Yorùbá dìde. Ẹ̀fọ́ sí Yorùbá dádúró. Gbogbo tẹ wá lọ́rùn ẹ̀fọ́ sí. Òdùdúwà dádúró. Ká lè dòmìnira ẹ̀fọ́ sí. Ìgbà yẹn wá kára tù wá lára o. Ẹ̀fọ́ sí. Àkókò tó lè kókó lè dẹ̀rọ̀ ẹ̀fọ́ sí. Bóyá àkókò lọ bá gbẹ́dúgbẹ́dú. Àwa lálọ́rọ̀ àwa lálọ́rọ̀. Ọmọ Odùduwà ẹ jẹ́ ká dìde. Ká dìde fúnlẹ̀ wa o. Ká dìde fọ́jọ́ la àwọn ọmọ wa. Ọmọ ẹlẹ́ran tó ń di gungun. Ọmọ aláṣọ tí wọ́n wà kíkà. Ọmọ Yorùbá ẹ dìde o. Kájà fúnlẹ̀ wa. Kẹ́rù dòmìnira ẹ fọwọ́ sí. Kí Yorùbá dá dúró. Gbogbo dẹ̀ wá lọ́rùn ẹ fọwọ́ sí. Odùduwà dá dúró. Ká lè dòmìnira ẹ fọwọ́ sí. Kí ìgbà yẹ wá kára tù wá lára o. Ẹ fọwọ́ sí. Àkókò tó lè kó lè dẹ̀rọ̀ ẹ fọwọ́ sí. Ṣùgbọ́n tọmọdé bá tó lọ́kọ ó yẹ kó lọ́kọ ni. Tọmọdé bá tó ládàá o ó yẹ ká fún ní ọ̀ọ́. This is time for us to stand. Yorùbá land ẹ máa sùn pa. Kájùmọ̀ pé ilẹ̀ wa ni. Kájùmọ̀ pé iṣẹ́ wa ni yóò. Ẹ jẹ́ ká dìde kájà fómìnira wa. Yorùbá ronú. Ẹ jẹ́ kájà fómìnira wa. Iṣẹ́ lè wà fáwọn ọmọ wa. Gbogbo kó lè tẹ̀ wá lọ́rùn o. Ẹ fọwọ́ sí. Welcome on board. Gbogbo tẹ̀ wá lọ́rùn. Ẹ fọwọ́ sí. Odùduwà dá dúró. Ká lè dòmìnira ẹ fọwọ́ sí. Kí ìgbà yẹ wá kára tù wá lára o. Ẹ fọwọ́ sí. Àkókò tó lè kó lè dẹ̀rọ̀ ẹ fọwọ́ sí. Mo pe ẹ̀yin òòṣà ẹ̀ǹdè. Ifá ẹ̀là mímọ́ Ọbàtálá Ọ̀rúnmìlà Odùduwà Ògún Ṣàngó Ọbalúayé Èṣù Yábẹ̀ntà Ọlọ́mọ Onílẹ̀ Iyemọja Ọ̀ṣun Ọya Adé Ológun Yewa Ayao Ọba Ọ̀tìn ẹ dìde àti ṣetán ẹ dìde fòmìnira wa. Oòduà ni mí, àdúrà ọmọ Ọlọ́run dáadáa. Ó máa bára lé ẹ̀yin tó wà lọ́gbẹ̀ẹ́ lórí wọlé, àjọ lọ́dún ilé. Ẹ káàbọ̀ sórí ètò, welcome on board. Ìyá mi Àríkẹ́ Àdè, ẹ káàbọ̀ mo rí yín. Ẹ jẹ́ mi mo rí yín, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ jẹ́ ká jíde òye. Ayé máa tàn wá. Ayé máa tàn wá. Ayé máa tàn wá. Wọ́n ti gbọ́ ayé máa tàn wá. Ayé máa tàn wá. Freedom! We need a freedom! Freedom! We need a freedom! Freedom! We need a freedom! Freedom! Sunday ọmọ ìgbìmọ̀ ìta.
ẹnìkan lọ bá kan ló ṣá iná ń jó ògiri ẹ̀sà. Ẹ káàbọ̀ sórí ètò, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, gbogbo ibikíbi tẹ́ bá ti ń wò wá, mú kí yín ẹ káàbọ̀, ẹ má bínú, ẹ bá mi manage voice mi díẹ̀. Ìdí tẹ́ ṣe rí mi lẹ́nu ọjọ́ mẹ́ta nìyẹn, ara ló ń ṣe òjòjò. Ká tó wọnú agbami ètò lọ, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, ọba tó dá wa lénìyàn, ọba tí ò dá wa lẹ́ranko, ọba tó ti wà kí ayé tó wà, ọba tó ń bẹ nígbà tí kò ní sí bẹ̀bẹ̀ mọ́, ọba tó ń ṣaládé ààbò lórí wa, ọba tó ń pa wá mọ́ bí ẹyin ojú, tí ò jẹ́ kí ìmọ̀ta kójọ lórí gbogbo àwọn ọmọ Yorùbá, tó ń tàṣírí gbogbo ìbábá, àṣírí ìkọ̀kọ̀, àṣírí àwọn ẹni bí, àṣírí àwọn ajogun. Elédùmarè ìbà rẹ o, akọ́dáyé ìbà ṣẹ̀dá ọ̀run, ìbà gbé yín ga ní wákàtí, àṣeyín lọ́ba nítorí pé ẹ̀yin lọ́ba àwọn ọba. Adúpẹ́ ní wákàtí pé a fẹ́ bẹ̀rẹ̀ ètò ní pẹrẹwu, gbogbo àwọn èèyàn wa, àwọn ẹbí wa, àwọn ọ̀rẹ́ wa tó máa jókòó, tó máa farabalẹ̀ wo ètò, a béèrè fún ààbò yín tó dájú lórí wọn. Mo júbà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ kí n tó máa sọ o, mo dẹ̀ júbà rẹ Ọlọ́run. Yìí ti máa sọ lẹ́yìn, Ọlọ́run má jẹ́ ń ṣì sọ, Ọlọ́run Elédùmarè wá fi ọ̀rọ̀ sí mi lẹ́nu. Elédùmarè, mo bẹ̀ ẹ́ ní wákàtí ilẹ̀ Yorùbá afilé ọlọ́wọ́, wá gbà wá lọ́wọ́ àwọn ajogun. Àwa ò lẹ́nìkan, ọmọ Yorùbá ò lẹ́nì kankan bó tí wọn ò kéré mọ́ tó lè jà fún wọn, tó lè gbà wọ́n lọ́wọ́ ajogun. Elédùmarè àtọ̀ wá gbà wá lọ́wọ́ ajogun. Ìmọ̀ ọ̀tá, ìmọ̀ ẹni bí má jẹ́ kó jọ lórí gbogbo wa. Gbogbo àwa tá wà ní ilẹ̀ òkèèrè, ilẹ̀ àjòjì, Ọlọ́run ẹ mú ẹsẹ̀ wa délé láyà tàlàáfíà. Ẹsẹ̀ gbogbo wa la fi rìn wá bí, ẹ má jẹ́ gbókù wa lọlé. Adúpẹ́ pẹ̀yìn Ọlọ́run, ẹ ti gbọ́. Elédùmarè ẹ ṣé. Ẹ káàbọ̀ sórí ètò, welcome on board, welcome on board. Ẹ kúrọ̀lẹ́, mú kí gbogbo yín lọ́kùnrin lóbìnrin, mú kí gbogbo ẹ̀yin mọ́mì mi, mú kí gbogbo ẹ̀yin dádì mi, ẹ káàbọ̀. Ẹ ṣé, ẹ kú ojoojúmọ́, ẹ kú gbogbo ìgbà, nítorí pé mo máa ń sọ pé táìmù tẹ máa ń fún mi owó ni. Tẹ bá pa táìmù yẹn pọ̀, tẹ bá sọ́dọ̀ owó, in fact mi lè appreciate ẹ̀ tó bí mo ṣe ń rí yín, nítorí pé tí kò bá sí ẹ̀yin kò lè sí èmi níbí báyìí. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ojú òní tì yín, ní gbọ́mọ sin, ojú tẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́ láṣẹ Èdùmàrè. Etí tẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di lágbára Ọlọ́run. Ilẹ̀ Yorùbá tí gbogbo wa ń jà fún á tó wa lọ́wọ́. Màmá mi Kẹ́misọ́lá, ọmọ Tóyìnbó, ẹ ṣé, ẹ kú ojoojúmọ́, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ̀gbọ́n mi Gbénga Mórẹ́yìn náà, ẹ káàbọ̀. Tóyìn Peperempe Ṣubúọlá Alámàlà, mo rí ẹ, ó kú gbogbo ìgbà, ajá máa wọgbá, ọ̀ọ́ni náwó ànábọ̀ fún ẹ láṣẹ Èdùmàrè. Bàbá wa Ayọ̀ Ògúndìmú Mórẹ́yìn náà, ẹ káàbọ̀ sórí ètò, ẹ ṣé gan ni, ojú òní tì yín. Bàbá mi Èjìrẹ́ ará Ìṣokùn, ẹdun gbalaja lórí igi, ọ̀kan bá bí èjì ló wọlé tọ̀ mí. Mo rí yín, mo kí yín, ẹ káàbọ̀ sórí ètò, nítorí pé ẹ̀yin lẹ gbà mí lábúrò. Mo tún gba ìbejì lẹ́yìn ẹ̀gbọ́n, àbí wọ́n gbà mí lábúrò. Mo tún ní ìbejì ní àwọn ìbejì ló tún tẹ̀lé mi, mi ṣàwà láàrin àwọn ìbejì wá di púpọ̀. Mo kí yín, ẹ káàbọ̀ sórí ètò. Gbogbo ẹnu ẹ̀gàn Ọlọ́run á bá wa mú kúrò nínú ọ̀rọ̀ Yorùbá Nation iṣá, àárígbà láyà tàlàáfíà. Ẹ káàbọ̀, mo tún ti dé bí mo ṣe ń dé o. Mo gbé tọ́pìkì kan wá, mo fẹ́ kí gbogbo wa kájọ wo tọ́pìkì yẹn, kájọ wò. Kí ni tọ́pìkì náà? Monitoring and evaluation. Monitoring and evaluation. Kí ni nǹkan tí a fẹ́ monitor? Kí ni nǹkan tá a fẹ́ evaluate? Kí ló dé tí mo ṣe gbé tọ́pìkì yẹn wá? Mo máa ń sọ pé gbogbo tọ́pìkì tèmi bá gbé wá lọ́jọ́ kan, anytime tí n bá ti wá sórí program, ó ní ṣe pẹ̀lú gbèsè ayé gbogbo wa. Kò ń ṣe fún Yorùbá Nation nìkan, kò ń ṣe fún struggle nìkan. Ó máa wà applicable sí life each and every one of us. Ó yẹ ká máa monitor life wa, ká dẹ̀ máa evaluate ẹ̀ pé ńbo ni mo dé lórí ọ̀rọ̀ Yorùbá Nation, ńbo la dé, ńbo la ti bẹ̀rẹ̀. Ìdí nìyẹn tí mo fi gbé tọ́pìkì yẹn wá. Ńbo gangan là ń lọ àwọn ọmọ Yorùbá, ńbo gangan la wà. Count down, ẹ̀jẹ̀ mi, ẹ jẹ́ ká máa count ẹ̀ down. Reason nìyẹn tí mo fi gbé monitoring wá àti evaluation. Kí ni nǹkan tó yẹ ká monitor? Why tá gbọ́dọ̀ ṣe monitor ẹ̀? Kí ni evaluation?
kí ni reason tá ṣe gbọ́dọ̀ evaluate gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ around wa ṣé ó yẹ ká wà sensitive about it àbí kò yẹ ká wà sensitive about it àwọn ìbéèrè mi nìyẹn lẹ́yìn mo máa kọ́kọ́ sọ monitoring and evaluation mo máa sọ fún yín ní ẹ mọ̀ pé olóyìnbó kínkínní oníyorùbá kínkínní bí ọ̀rọ̀ ọmọ kan ńgbà tí mo wà secondary school ó ló jí oúnjẹ jẹ ó wá sọ pé ẹ̀fọ́ kínkínní náà ni ẹ̀fọ́ tíntín náà ni mo jẹ mo bá ti rántí ọmọ yẹn mo wá máa ń bọ́ ọmọ yẹn ṣọ̀rẹ́ nítorí pé ó sòótọ́ pé òun jí nǹkan jẹ mo máa ń bọ́ ọmọ yẹn ṣe ọ̀rẹ́ má bá sọ̀rọ̀. mo ti gbọ́ tìyẹn má bínú jàre mẹ́sẹ̀jì kan ló wọlé tí mò ń kà bí mo ṣe ń sọ lọ kí ni nǹkan tá gbọ́dọ̀ monitor kí ni nǹkan tá gbọ́dọ̀ evaluate alákọ̀ọ́kọ́ a gbọ́dọ̀ monitor life wa ó ṣe kókó ọlọ́run gan ó mọ àǹfààní bí life ṣe rí bí ilé ayé wa bó ṣe kókó tó nítorí ẹ̀ ní àwọn mo máa lo ọ̀rọ̀ àwọn Christian bó tilẹ̀ jẹ́ wípé ìgẹ́tàsíbí lórí ọ̀rọ̀ náà but máa lò wípé ọlọ́run ó nífẹ̀ẹ́ kò fi ẹ̀mí ènìyàn bó ti ń wò mọ́ bó ṣe kó fi ṣe eré he doesn't joke with life is very important kí ni àwọn nǹkan tó yẹ ká tún gbọ́dọ̀ monitor ìrìn àjò ayé wa ó wà very important we need to monitor ìrìn àjò ayé wa the journey of our life kí ni àwọn nǹkan tá tún gbọ́dọ̀ monitor gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ around wa la gbọ́dọ̀ máa monitor why tá ṣe gbọ́dọ̀ monitor ẹ̀ ni pé we need to be sensitive presently nísìn even the struggle tá à ń ṣe we need to monitor our struggling we need to evaluate it pé ń bọ̀ láti bẹ̀rẹ̀ gangan ẹ káàbọ̀ bàbá mi Thierry ọmọ Àlàdé ẹ ṣé ẹ káàbọ̀ sórí ètò ń bọ̀ láti bẹ̀rẹ̀ gangan ń bọ̀ ládé dúró lọ́wọ́lọ́wọ́ báyìí ń bọ̀ gangan là ń lọ a gbọ́dọ̀ mọ gbogbo àwọn nǹkan yẹn ọ̀nà wo la gbọ́dọ̀ fi mọ ibi tá à ń lọ ọ̀nà wo la gbọ́dọ̀ fi mọ ibi tá a dé dúró kí ni àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lára ìdí wa because mo máa ń sọ every time tí mo bá ti wá sórí program pé when you are going expectedly be expecting something unexpected monitoring and evaluation is used to assess the performance of a project of a life of a struggle tẹ́ bá rí àwọn òyìnbó wọ́n máa gbé bóyá bí ẹdìyẹ kékeré wọ́n gbé sínú incubator wọ́n máa monitor access ẹ̀ bó ṣe ń dàgbà sí how many life span tó ní iye days or months tó lè lò nínú ibi tó gbóná wọ́n á tún fi ibi tó tutù sí they monitor everything wọ́n máa ṣe kí ni wọ́n máa monitor ẹ̀ monitoring allows us to have a good result when we monitor everything around us when we monitor our life ó máa jẹ́ ká ní good result monitoring ó máa improve project struggle program in future because tí a bá monitor a lè improve rárá ọlọ́run má jẹ́ ká wà lójú kan bí aṣọ tó gbó tá a bá ti monitor ìrìn àjò tá a rìn definitely a lè improve nínú ìrìn àjò yẹn a ní mọ bí tá a kù sí a ní mọ bí tá a dé dúró a ní mọ bí tá a lọ there are tools téèyàn máa lò láti fi monitor àwọn míì wọ́n máa ń lo ẹ má bínú èdè ìlú wa ti kó sí mi lórí logical framework bí irú nísìn èmi like láti máa kọ kí lorúkọ ẹ̀ tí n bá fẹ́ ṣe nǹkan kan sìn bóyá mo fẹ́ bí irú nísìn mo fẹ́ ṣe nǹkan kan lóṣù yìí I have a agenda la máa ń pè mí báyìí tí mo máa ń kọ gbogbo àwọn nǹkan tí n bá fẹ́ ṣe àwọn appointment mi àwọn ibi tó yẹ kí n lọ àwọn program mi mo máa ń kọ́lẹ̀ mo wá máa ń monitor ẹ̀ so that mi ní gbàgbé kankan mi ní ṣe nǹkankan so there is a logical framework another one ni pé changing system a gbọ́dọ̀ change tó bá yẹ pé mo máa sọ mo ní ó yẹ ká máa change system tá à ń lò tó bá yẹ pé system ẹyọ kan la gbogbo wa dorí kọ tá à ń gbà lọ ẹ jẹ́ ká change system yẹn bóyá ọ̀nà kan ẹ jẹ́ ká lo ọ̀nà mẹ́rin bí irú ilé ayé ń sìn wọ́n ní gun mẹ́rin ní ilé ayé ẹ jẹ́ ká gba ọ̀tún ká gba òsì kí gbogbo wa ká pàdé láàrin so that everybody ló máa mú títí ẹ̀ wá. Another one ni pé ká máa ṣe interview déédéé ká dẹ̀ ṣe kí ni ká dẹ̀ remain focused we need to remain focused it's very important àwọn ẹlòmíì wọ́n ti ń deviate láti orí struggling láti orí demanding for
a nation into something else. Àwọn míì ti indirectly wọ́n ti ń wò pé maybe tá bá ti rí pé kinní kan ò lọ kinní kan lọ, it's because we are not focused. But tá bá remain focused, a dẹ̀ máa concentrate sí nǹkan tá à ń ṣe yẹn. Another tools tó máa help wa in monitoring òun ni ká máa ṣe kí ni o. Monitoring is periodical. Every time ká máa monitor ìrìn àjò wa. Ńbo la gbé dé, kí làwọn nǹkan tó yẹ ká tún ṣe. Ẹ jẹ́ ká tún lọ wo àwọn nǹkan kan bí irú èní sìn. Mo dọ́gbọ́n lọ sí library, mo lọ wo àwọn ìwé láti 14 ló ti bẹ̀rẹ̀ 14 something bí British bó ṣe rí, mo lọ wò wọ́n ní French. Mo glance through it because mo máa command ẹ ni. Mo bá yẹn máa sọ command. Mo máa ya, so I need to book and mo máa book rendezvous pé mo fẹ́ wá kó àwọn ìwé yẹn títí dé 1916 láti 14 something títí dé 1916 mo lọ wo gbogbo àwọn ìwé yẹn. I want to, there are so many things tí mo fẹ́ understand. Àwọn nǹkan míì wà tí mo fẹ́ mọ̀. Daddy mo rí yín, káàbọ̀ sórí ètò sir. God bless you sir. Ẹ kú ọdún àkọ́ṣẹ́ igi yín kò ní kú mọ́ yín lójú. Dàgbàdàgbà ẹ jẹ wọn mọ́. Àwọn náà wọ́n á dàgbàdàgbà wọ́n á jù yín lọ. Ẹ káàbọ̀ sórí ètò. So another thing that you need ni pé assessment. We need to assess everything tá bá ń ṣe. We need to continue to be assessing them. Then gbogbo program wa, gbogbo activities wa, tọ́rọ̀ ló máa determine whether we need to proceed on that plan or I need láti change it. There will be a changement in our plan. But tí a bá assess assessment and program that activities, ó máa fún wa ní a little bit setback because a kàn máa lọ gbúrúrú ní bí mọ́tò tí ò ní brake. But when we assess it, if there will be a change in plan, òun ló máa sọ fún wa pé we need a change in plan. We have monitoring tools such as àwọn ènìyàn, àwọn individuals, àwọn supervisor. For example, mo máa ń pariwo ní database o, gbogbo ṣọ́ọ̀ṣì ò ní database o, wọn ò mọye congregation o, wọn ò ṣe gbogbo ẹ o. Gbogbo àwọn nǹkan yẹn wà very important. Ó máa help láti monitor and láti evaluate. For example, since tá bá ní how many youths as in how many graduates la ní tí wọn ò níṣẹ́ ní location 419 Nigeria. A lè sọ wọ́n specifically. Bàbá mi Taofik ẹ káàbọ̀, Daddy Kim mo rí yín, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣe wọn jọ fún time yín. God bless you sir. A lè sọ specifically iye youth ta ní tó yẹ pé graduates ni wọ́n ò níṣẹ́. Ó ga ọlọ́wọ́ bọ́tìn wa ìyá wa, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ kújọ́ mẹ́ta o, mo miss yín gan. So ẹlẹ́ẹ̀kejì ni pé activities wa, àwọn tools tó ń ta nídìí láti máa fi monitor òun ni security. Mo máa ń sọ màá ní the security of our people ó wà paramount. The security of our land ó ṣe kókó. The security of our territory ó wà very very important. Ó dẹ̀ wà crucial. I need láti mójútó because àwọn ìran mùjẹmùjẹ bí ọ̀rọ̀ bàbá mi Bàkáì, wọ́n ní ìran mùjẹmùjẹ, ìran dáràndáràn, ìran darandaran. Wọ́n ti ń gba ilẹ̀ lọ, wọ́n ti ń lé àwọn ọmọ onílẹ̀ kúrò lórí ilẹ̀ wọn. Ìdí nìyẹn tá ṣe gbọ́dọ̀ ṣe monitoring and evaluation. Gbogbo àwọn ibi tá pè ní ìlú wa tá pàtì tó yẹ ká sọ di industrial zone. Káwọn èèyàn kan lè máa ṣe ètò ọrọ̀ ajé ń bẹ̀. Apá gbogbo bẹ̀tì, everybody move into the city. Ní city nísìn, city ti kún. Ọ̀rọ̀ màmá mi á ní ayé ti kún, ànúra wa mọ́. City náà ó ti kún, everybody núra wọn mọ́nu city ni. Ìdí nìyẹn tá ṣe need the monitoring and evaluation. And àwọn 5 successful steps wà tá lè fi monitor nǹkan. Number 1, a máa define monitoring project plan wa. Kí ni plan wa? Kí ni báwo la ṣe fẹ́ monitor ẹ̀ sí? Àwọn ìgbésẹ̀ wo la fẹ́ gbé? Sorry to interrupt. Only few in New York are for rally in United Nations headquarters. Please call out American Yorubas to come out. Bàbá mi mo ti gbọ́ nǹkan tẹ́ sọ. Àwọn kan wà wọ́n ṣiṣẹ́
ṣe understand ṣe mọ̀ pé system bẹ̀ kò dàbí system ilé àwọn míì wà àwọn call off fúnṣẹ́ so àwọn organizer a ti reach out to them lánàá because the same thing happened yesterday wọ́n ti reach out to them àwọn tó dẹ̀ máa reach out to them bàbá mi Adékúnlé Ròsùlù àwọn náà wà lórí ètò àwọn náà ti gbọ́ bẹ́ẹ̀ ṣe sọ yẹn mo ti kà á síta then a gbọ́dọ̀ máa review capability wa kí ni capacity wa kí ni àwọn nǹkan wo la capable láti ṣe we need to start reviewing them pé ṣé a ní capacity láti lọ síbí ṣé a ní capacity láti ṣe àwọn nǹkan wọ̀nyí a capacity wo kí ni capability wa concerning our struggling kí ni capability wa concerning our way of living kí ni capacity wa concerning our way of moving ojo kata okay so gbogbo àwọn nǹkan yẹn kí ni requirement ta need fún struggling ta gbé sọ́wọ́ yìí gbogbo àwọn question yìí la gbọ́dọ̀ answer tá bá answer gbogbo question yìí tán though there are step tá lè fi ṣe kí ni tá lè fi monitor gbogbo struggling tá gbé sọ́wọ́ but tá bá a máa fi bira one question àwa answer a mọ ìgbésẹ̀ tó kù tá gbọ́dọ̀ gbé a mọ àwọn nǹkan tó yẹ ká túbọ̀ ṣe then a gbọ́dọ̀ create data collection àwa mélòó gangan la wà fún struggling àwọn mélòó ló wà fún one Nigeria who do you trust concerning this struggling who do you not trust what are the steps they are taking are they doing it for mo ti sọ̀rọ̀ nípa ìjàngbara mo ti sọ̀rọ̀ nípa lórí struggle mo tún sọ lólóyìnbó náà pé kí ni ìjàngbara kí ni a máa fi ń ṣe a máa fi ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ni we don't use it to enrich our pocket we do it for the love of our people so reason yẹn ta ṣe gbọ́dọ̀ create data collection and plans pé kí ni plans wa o ibo ni plans wa dé dúró and when we are planning because when you fail to plan you plan to fail so we have to make a plan sorry ma Odùduwà nation for Odùduwà nation okay so gbogbo àwọn nǹkan yẹn ló wà very important because gbogbo wa là ń kígbe Odùduwà nation Yorùbá nation kí ni ọ̀nà wo kò nídìí ká kígbe lásán àwọn ìgbésẹ̀ pàtàkì wo ló yẹ ká gbé láti fi so that we can get there in time bàbá wa Ọkọ̀yà Fọláyan mo rí yẹn káàbọ̀ sórí ètò bàbá wa Adéyẹmí can anything positive done under this dispensation ẹ̀jẹ̀ mi break all the table breakable ẹ ṣe jàre ẹ̀jẹ̀ mi so gbogbo àwọn nǹkan yẹn gbogbo àwọn ìgbésẹ̀ yẹn àwọn step yẹn another thing ni pé ká develop a deployment strategy okay gbogbo development strategy wo láti deploy or láti ṣe concerning this our Yorùbá nation struggling kí ni àwọn nǹkan wo láti ṣe àwọn nǹkan I am not here to come and tell you a lọ sí Mushin àwa kúrò ní Mushin a lọ sóyìnbó no and I am not asking anybody to come out and tell me pé ìgbà tá kúrò lóyìnbó ìgbà yẹn la gba Lagos Island lọ àwa lọ sí Ìbàdàn àwa lọ no gbogbo àwọn nǹkan yẹn a need it means we are not strategic but àwọn ìgbésẹ̀ tá bá ń gbé concerning this agitation òun ló máa fún wa ní result like I said earlier monitoring and evaluation ó máa fún wa ní ó máa allow wa to have a good result a perfect result tó require reason nìyẹn tí mo ṣe gbé topic wá pé we need to monitor everything that is happening around us a lot of us a kàn ṣe program pé Yorùbá nation all we want is Yorùbá nation how do we want it through referendum there are other means náà tá lè fi gba Yorùbá nation there are so many things we can be doing underground without coming on air láti máa pariwo ẹ̀ pé ìgbésẹ̀ báyìí láti gbé ìgbésẹ̀ báyìí la máa gbé then ìgbésẹ̀ báyìí la máa gbé ní future ó wà very important another thing ni mo sọ̀rọ̀ nípa development what are the new developments kí ni àwọn nǹkan tó ti ń ṣẹlẹ̀ kí ni àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ mo rí write up kan mi ìmọ̀rúkọ máa yẹn tó gùn bí ìrèké báyìí tó sọ yìí pé mò ń bọ̀ mo kàn máa wò ó sí tó sọ yìí pé ó pa mí lẹ́rìn gan ni
Honestly, ó funny, ó funny. People will like go funny now. Ó sọ pé if anybody will not accept engineer Gbadebo, ẹ káàbọ̀ sórí ètò, mo rí yín. If anyone will not accept a northern president in any Nigerian who doesn't want to live under a northern president 2023 should leave now. Ṣẹ́tírí should leave to where? Ṣé kàn fi ilé wọn kàn fi sílẹ̀ ń bo ni wọ́n live lọ? Ó dùn mí gan pé mi ò mọrúkọ ẹni yẹn. Presidency Northern Elders Forum reject power shift to South. Ṣẹ́tírí sìn ara àwọn ìdí nìyẹn tá a ṣe ń sọ pé we want a Yoruba nation. When we see what is going on in that country, the country is a failed state already. Don't forget that these people are working seriously against our plan. Reason náà nìyẹn tẹ́mi náà ṣe sọ pé we need to start monitoring them. And when we monitor them, ẹ má jẹ́ ká gbàgbé pé ó yẹ káwa náà ká monitor àwọn ìgbésẹ̀ tá à ń gbé. Ó yẹ káwa náà ká monitor gbogbo àwọn tá a jọ ń ṣe pọ̀ pẹ̀lú, because we have millions of enemy within, betrayers among us that are working for them directly or indirectly. So this is the reason tí mo ṣe sọ pé we need to be monitoring and ká máa evaluate pé ìgbà tá a bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni kíní ìṣe lọ, how many percent ló ti kú sínsìn, ń bo ló dé dúró, àwọn reasons nìyẹn. Then another thing mo ń bọ̀ tí mo tún fẹ́ ṣàlàyé fún wa, because a lot of us are not sensitive enough láti mọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀. Àwọn people yìí wọ́n máa ń fún wa ní clue and information. Àwọn information yẹn ló yẹ ká máa use, ká máa work on. Àwọn information yẹn ló yẹ ká máa fi ṣiṣẹ́ gidigidi gan. Àwọn information tó ń fún wa yẹn ló yẹ ká máa ṣiṣẹ́ lé lórí. Not that we all just come out and be shouting Yoruba nation, Yoruba nation. We cannot take Yoruba nation by mouth alone. Somebody sent me something níjọ́, I think last week Thursday, but mo ní serious cold. Mo dẹ̀ like kí n máa kí ni wọ́n máa ń pè ní English náà, mo ṣe ní English, kí máa blow imú ní public, even at home mo máa ń lọ toilet ni, because me more reason, but I am just like that. Ó wá kọ, ó ní mo fẹ́ bẹ̀rẹ̀ láti number 1. Ó ní President Buhari should use his forthcoming address before United Nations General Assembly to establish himself a global statesman by outlining the condition under which the international community will recognize the Taliban government. Why are we not asking question pé what does Buhari have to do with the Talibans? On one list àwọn nǹkan kan, only within 6 months, the Taliban will organize free and fair United Nations supervised election. They need to get mandates to govern Afghanistan. They are talking about Afghanistan here. How does it concern Nigeria? But Buhari ni wọ́n rán níṣẹ́ as the spokesperson for United Nations. Yes, that is the statement of fact. Thank you, my brother. Òun ni wọ́n rán níṣẹ́ sí United Nations. How come táwọn Taliban ẹ máa gbọ́ o, mo fẹ́ lọ sí mo fẹ́ lọ sí number 4, because he was talking about Taliban. Only between now, when the general election hold, the government of Kaaba must be a broad-based coalition. At least 1/3 of the position should go to the Northern Alliance. Who are the Northern Alliance? Shetiri. Then number 8. Number 5. Mo fẹ́ lọ wo 5. Ó wá sọ ní number 6. Mo fẹ́ sọ nípa number 6. He said all restriction on sporting activities be lifted as soon as this is done as an act of solidarity. The Super Eagles, the Super Eagles will fly to Kabul to play a match against Afghanistan national team. And all restriction on enjoying music must be lifted to show support
a delegate of Nigerian artists, including the likes of Wizkid, Baganj, Tekno, Tiwa Savage, Kizania, Orishafemi, etc., will stage a concert in Kabul. Number 8 said the Taliban must commit to destroying of poppy field in Afghanistan to replace the revenue Nigeria will supply their farmers to groundnut, millet, sodium and cotton. Ẹjọ́, our agitators, ǹjẹ́ a really write up yìí? Do we really, are we careful? Are we monitoring what is happening around us? Ṣé a monitor nǹkan tó ń ṣẹlẹ̀ around wa láti rí wípé these people, they are working with federal government of Nigeria. Now, wọ́n sọ fún wọn pé kí Buhari kó use medium ní United Nations láti sọ pé kí ni o, kí wọ́n allow àwọn Taliban. Why Buhari? Why not president of Benin Republic? Why not president of South Africa as an example? Why not president of Niger Republic? Why not president of Mali? Why not president of Senegal? Why Nigerian president? And he said something. He said revenue alliance. The Northern Alliance with our own revenue wa, òun náà fi rebuild ibẹ̀ yẹn. And we all kept quiet as if pé àárín nǹkan tó ń ṣẹlẹ̀. Reason tí mo ṣe gbé what is it called wá nìyẹn? Monitoring and evaluation. Another thing happened few days ago. Few days ago, only just in Boko Haram raid Nigerian army convoy, killed 12 soldiers, cut away with millions of ammunitions. Military source on the front line told people Gaza that the insurgents attacked a convoy of armed soldiers traveling between Mongono and Maduguri on Thursday morning. Normally, program tí mo ń ṣe lẹ́ni ìjọ Thursday ló yẹ kí n ti ṣe, but because mo ní cold, mi dẹ̀ like kí ma sneeze ní public, kí n dẹ̀ ma mú ṣe ní public, òun ló fà á. Báwo ni àwọn kí lorúkọ ẹ̀, àwọn bandits àbáwọn Boko Haram whatever, báwo ni wọ́n ṣe mọ̀ pé àwọn soldiers wọ́n travel? We should understand what is going on around us. Can't see that this person is sick. Me understand. So we should understand what is going around us. We should monitor everything. Ẹ jẹ́ ká máa wà sensitive gan gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ around wa. They had another meeting in Ogun State. They were begging the Yoruba leaders. Why are they begging the Yoruba leaders? Another one said, the Sultan of Sokoto said, pé tí wọ́n bá gba Yoruba, tí wọ́n bá kúò nínú Nàìjíríà, kí ni àwọn fẹ́ máa jẹ? But wọ́n sọ pé àwọn ní millet, àwọn ní groundnut. Kí ló dé tí wọ́n máa jẹ yẹn? Why should it be on income South, and they are killing Southerners, and they are doing every worst things against these people? So what am I saying in essence? Ni pé we want Yoruba nation. How do we want it? What are the things we need to do to have this Yoruba nation? It is very important. Pé ká gba nation wa. Thank God pé even our governors are waking up. They are collecting tax. Wọ́n sọ pé wọn ò fẹ́ ọtí ní north, but wọ́n gba tax lórí ọtí. One not see not. They are using it to build the northern Nigeria. Mo sọ pé video kan pé bàbá yẹn sọ pé we are trying to build northern Nigeria. They now built everything. Police academy, army, kini kan, everything in northern Nigeria. They are building northern Nigeria, and they were busy begging the South elders. Okay, sir. Mo ti gbọ́ bàbá mi. Wọ́n wá ń bẹ àwọn elders
South pé kó ṣáà ní sùúrù kan jọ wọ́n ti fi gbogbo Nigeria as a whole wọ́n ti fi yáwó when they bá follow kí lorúkọ index àti kí ló máa ń pè iye tó wà nínú treasury Nigeria àti gbèsè tán jẹ àti gbogbo asset Nigeria wọn kò lè kù anything mọ́ nínú ẹ̀ as at last week. Because we make our research, we do our findings, and then buy information daily. Because we are very sensitive about what is happening right now. Okay, and yawo continuously. You are now using that money. Ṣé northern Nigeria nìkan ló wà ní? And you said people should continue to live there. Look at what happened in Apapa a few days ago. Tí container tó jábọ́ sórí mọ́tò kan. And not nísìn Lagos State ń claim pé MPA ló dá wàhálà lẹ̀ MPA ló dá that road is a federal road. Problem tí state ní nìyẹn ìgbà tí federal bá ti ṣe responsibility wọn why not do the responsibility and then a tax tí wọ́n náà wọ́n fẹ́ you seize the tax ẹ fi máa ṣe responsibility wọn people are dying daily. Okay, kí ni Afghanistan kí ni alliance tó wà láàrin àwọn àti northerners kí ni alliance tó wà láàrin wọn we all kept quiet we are not monitoring what is happening around us we are not evaluating what is going on people keep shouting we want Yoruba nation we want how do we want it we want Yoruba nation truly and we are going to have our Yoruba nation but we need to be sensitive enough we need to monitor everything every statement táwọn people ìbá ti sọ a gbọ́dọ̀ máa monitor ẹ̀ a gbọ́dọ̀ máa follow ẹ̀ up and we need a follow up why tí wọ́n lọ sí Ogun State ní last week tí wọ́n lọ bẹ̀ àwọn Yoruba elders why tí wọ́n fi lọ ń bẹ̀ àwọn Yoruba elders why should we monitor why should we evaluate it is important for us to monitor everything around us bàbá mi Táíwò Bánú sọ ẹ káàbọ̀ sórí ètò bàbá mi Olúwafẹ́mi Ọmọnìyí ẹ káàbọ̀ sórí ètò mo rí ẹ̀yin náà it is important for us to monitor our life our business our living everything even oúnjẹ tá ń jẹ gan we need to monitor it nítorí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ vertically things are wrong gbogbo nǹkan right we need to monitor our finances we need to monitor most especially we parents we need to monitor our children even all that concerns us in this life kí ni nǹkan tó wá yẹ ká monitor jù we agitators we need to monitor everything that is happening gbogbo nǹkan táwọn èèyàn yìí bá sọ that last time mo sọ mo ní wọ́n gbé provocative challenge wá I fall yakata sínú provocative challenge wọn the reason nìyẹn tí wọ́n tún ṣe another thing ẹ jẹ́ ká máa follow ẹ jẹ́ ká máa monitor ẹ so that we will re-strategize gbogbo àwọn nǹkan tá n plan gbogbo ẹ ni wọ́n mọ̀ they went to Ibadan to convince Yoruba elders ṣe ti gbọ́ bàbá mi Táíwò Bánú sọ̀nà sọ yẹn wọ́n ní wọ́n tún lọ sí Ìbàdàn náà they were in Ogun State tí mo mọ̀ pé wọ́n wà lógún State ní last week wọ́n lọ bá àwọn Yoruba elders sọ̀rọ̀ but àwọn Yoruba elders yìí náà wọ́n rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ó yẹ kó lè understand that these people they will come and beg but wọ́n ní àwọn nǹkan tí wọ́n fẹ́ ṣe nínú wọn begging will not solve the problem begging will not stop the killings begging will not stop the raping of our mothers and our sisters begging will not stop our farmland tí wọ́n ń bàjẹ́ lójoojúmọ́ begging will not solve anything àwọn ọmọ wa ò ríṣẹ́ ṣe begging will not solve everything then we need to swing into action and the only solution òun ni pé kí ìlú yẹn pín kó pín tó bá dẹ̀ ti pín kí kálukú ṣe kí ni kí wọ́n máa ṣe kí ni kí wọ́n máa lo gbogbo nǹkan tó bá ní resources wọn themselves. mo ń bọ̀ ẹ má bínú bàbá mi sọ̀rọ̀ kan mo ń ka nǹkan tí bàbá yẹn sọ bàbá yẹn okay all I know is that South region remain the source
and anytime, no matter how long it takes us to take our region, and whatever they might have done will be useless. Bẹ́ẹ̀ ni bàbá mi, because tó bá yá tí a bá gba Yorùbá nation wa, ẹ máa wo what will happen. We will rebuild our own country. We will rebuild all the states in Yoruba land. We will reorientate all our youth. I saw a video tí kí lorúkọ máa yẹn tó wà ní Ìbàdàn yẹn ṣe, tó rí àwọn young man mẹ́ta kan. They were very young, I'm sure. Wọ́n náà rap èèyàn, wọ́n rí ẹsẹ̀ ni wọ́n wò, wọ́n rap èèyàn pẹ̀lú kòkò, wọ́n ní kó gbé kòkò yẹn lé lórí. I was shedding tears this afternoon ìgbà tí mo rí kinní yẹn, because mo kàn wò pé tó bá yẹ pé ìlú tó dáa tí gbogbo nǹkan function, iná wà, omi wà, gbogbo àwọn panel beater wọn ò rí iṣẹ́ ṣe mọ́, gbogbo àwọn kí lorúkọ ẹ̀ àwọn welder wọn ò rí iṣẹ́ ṣe because kò sí iná tó máa fi ṣiṣẹ́, kò sí business tó fẹ́ gbé kalẹ̀ tí ẹ̀ ní ìdíná, nothing is working. I am not in support pé kó lọ gbé èèyàn kó fẹ́ lo èèyàn. I am totally against it. Kò make any sense to me. But tó bá jẹ́ pé ìlú tó ń work ni, at least gbogbo àwọn atrocity yẹn ó máa reduce. There is oppression everywhere. The politicians are oppressing the masses here and there. So everybody wants to belong by force. They want to meet up by fire by force, and it is not solving it. Gbogbo àwọn religious leaders, they are part of our problem too. We need to monitor them. Báwo ni congregation ṣe máa dáwó? Even the Bible tí wọ́n gbé dání, only at the end of every 3 years, mo máa fi kọrin every day, because I am a Bible scholar too. But mo ti rí wípé ìkónilẹ́rú ni wọ́n fi ń ṣe. They should bring all the tithes. Kó wá fi fún àwọn èèyàn lóúnjẹ. Wọn ò ní fún wọn lóúnjẹ because ẹ bá fún wọn lóúnjẹ lẹ́nìí kí ló fẹ́ jẹ lọ́la. What they are supposed to do is to create an enterprise, create industry. What we need more òun ni industry. Mo sọ mo ní tí àwọn churches tó bá bẹ̀rẹ̀ sí ní create industry, there will be competition, market competitive ó máa wà, and things will be moving on fine, but they will not listen. They will not ever listen. Gbogbo wọn ra kí lorúkọ ẹ̀ private jets $10,000. Òun náà máa fi páàkì private jet wọn. Òun ni parking $10,000. $10,000 yẹn at least it can do a lot nínú village kan. Nínú village kan 10,000 can do a lot. Bẹ́ẹ̀ ni Oríyọmí Hamzat ló gbé program yẹn. Nigerian religion leaders are politicians and they benefit from the corrupt system. Bẹ́ẹ̀ ni, they benefit from the corrupt system. Wọ́n sì láti January to we are in September, right? Ẹ lọ béèrè pé how many industry ni wọ́n ti kọ́, but mo lè káyé auditorium bíi 6 tí wọ́n kọ́ recently nínú ọdún yìí nìkan. Nínú ọdún yìí nìkan a lè ka 6 tí mo dẹ̀ lè dárúkọ àwọn 09 pé lágbájá báyìí kọ̀ǹkọ̀ báyìí, lágbájá kọ̀ǹkọ̀ báyìí. Ẹjọ́ gbogbo àwọn àdúgbò tí wọ́n kọ sí yẹn ṣé wọn ò rí chọ́ọ̀chì lọ́nbẹ̀ ni? Ẹjọ́ chọ́ọ̀chì 13 lọ for the past 60 years. Nígbà míì táwọn màmá wa bá ń sọ̀rọ̀, àwọn màmá wa kan máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ religion, wọ́n máa ń bú màmá yẹn. Meanwhile, even the so-called I have brought one video multiplayer lórí program mi pé there are so many things written in the Bible tó yẹ pé individual òun ló sọ. King of Belgium is part of them. I have that video evidence. Òun ló sọ fún wọn pé that book should not depart from them. They must read it day and night. There are evidences. Torí ẹ̀ ló ṣe dá pé ká máa ṣe research, ká lè máa mọ ibi tá ń lọ, then ká máa monitor, wà sensitive enough to monitor everything that is happening around us, ká lè máa evaluate ẹ̀.
Monitoring is done to ensure all the people who need to know about intervention or properly informed. Ṣẹ́rí tá bá monitor gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ around wa, tá dẹ̀ evaluate, a lot of people will be informed. Ẹ wo àwọn youth wá sí, every one of them, wọ́n busy, owó tí kò sí, wọ́n tún fi ra data, bíbí Nàìjíríà náà máa jókòó tì. Somebody said that thing to me. Somebody was caught sleeping with another person. Mo block ẹni yẹn. Mo ní you must be stupid. Reason ni pé wàá pè mí pé mọ́mí ẹjọ́ ló ń jẹ́ lè, but you have money to buy data and be watching this silly thing tí kò lè fún ní, tí kò lè, kí ni interest tó fẹ́ fún yín? Churches and mosques are business center. Confirm ni. Because nǹkan tí wọ́n lò tó fi wá kó wa lẹ́rú nìyẹn. Tẹ́ bá lọ sínú ìwé history, mo dúró mo bẹ̀rẹ̀ sí ní ka ìwé yẹn. Ó ní Africa have developed to a certain height. Tó yẹ pé they don't think they will be able to conquer Africa. But nǹkan táwọn máa ṣe ni pé ṣèbọn believe pé èdè àwọn ò important tó. Then wọ́n rí pé òun òyìnbó, wọ́n feel inferior pẹ̀lú àwọn òyìnbó. A máa wá gba self pride wọn lọ́wọ́ wọn. A wá gbé títí wa lé wọn lọ́wọ́. Mo ti kà, even I still read that thing ní jẹta nínú clubhouse fáwọn youth wa pé so that they can understand pé àwọn people ẹ̀sìn yìí wọ́n wá fi kó yín lẹ́rú ni. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora, why is it that àwọn òyìnbó kì í lọ church? Why is it that àwọn òyìnbó wọn lọ sí church? Ẹ lọ wo gbogbo àwọn churches in abroad. Àwọn dúdú ló máa ń pọ̀ jù nú ẹ̀. Àwọn akátá, like they used to call them. Mostly in America, níbí báyìí wọ́n tẹ̀ believe in any religion. I have said it time without number pé cathedral wa, excuse me, after revolution, gbogbo àwọn adé, àwọn king wọn, àwọn gold, àwọn ìyàwó ọba wọn, they kept everything in the cathedral. Then wọ́n fi sọ story ìlú bí wọ́n ṣe jẹ revolution, ìgbà tí wọ́n gba kí lorúkọ ẹ̀ wọn, ìgbà tí bọ́ ṣe jà pẹ̀lú àwọn other country. Even there was a story of Orleans. Orleans yẹn city kan ní bíbá. Ẹ̀wọ̀n tó bá ń gbé France máa mọ̀. Àwọn America wọ́n wá síbẹ̀ torí pé wọ́n pe àwọn America kan wá support wọn torí British fẹ́ gba city yẹn. Torí pé city yẹn kò jìnnà sí ibi omi. Omi yẹn dẹ̀ ló láwọn, ló la France àti UK. So UK fẹ́ gba city yẹn mọ́ wọn lọ́wọ́. It's a very big city and now very beautiful city o. But they fought them back. Wọ́n tún pe àwọn America kan wá bá wọn jà. CBN has announced that all the private jets are used to smuggle Nigerian mineral source. They are all criminals. Ṣẹ́rí gbogbo àwọn pastors yìí, gbogbo àwọn GOs yìí. How can you be defending a foreign religion? Because ẹ ṣì ń believe pé ṣì wà nínú oko ẹrú ni. That is what it means. Sherry, mo sọ̀rọ̀ kan fún last week ni àbí week before last week. Mo ní wọn rí gold kankan ní Zamfara until we have evidence pé Iléṣà náà ti wá gold tí wọ́n ń gbé lọ, wọ́n lọ ń lòdù ẹ̀ ní Zamfara ni. Wọ́n lọ ń lòdù gold yẹn ní Zamfara because they don't want people to know what is going on. Ṣebí bí Gumi ṣe wá sí Iléṣà nìyẹn. Kò sí ẹni tó sọ jáde báyìí pé Gumi wọ Iléṣà wá o. Kí ni nǹkan tó wá ṣe ní Iléṣà? Àwọn wo ló lọ bá ní Iléṣà? Because wọ́n ti ń pìṣì tẹ́ǹtì wọn sí Iléṣà. Àwọn ará Iléṣà, bóyá many of them are not aware, maybe they are doing it secretly. Àwọn tó jẹ́ informants, they gave us the information. We need to be sensitive. Gbogbo àwọn nǹkan yẹn ló yẹ ká máa sọ síta pé àwa Yorùbá ẹ múra, we need to múra gidi gan. We need to monitor every activities. The way tó fi monitor wa làwa náà máa monitor wọn. A rí àwọn kan tó yẹ pé wọ́n bí wọn sílẹ̀ Yorùbá ni, wọ́n ń ṣe ọmọ Yorùbá. Tí àwọn náà máa come out tó máa give kíní kan tó bá sọ pé màálù 2 million àwọn kíní kan
gbogbo àwọn nǹkan yẹn gbogbo àwọn ọgbọ́n ọmọ kéékèèké ọgbọ́n ìgbà táwọn máa sọ fún ọmọ kékeré pé díjú ẹ tá máa mú ẹran tá máa sọ ẹran sẹ́nu gbogbo á ti kọjá we've grown to pass those level àti ju gbogbo level yẹn lọ. They are all for one Nigeria and they've been collecting money. Àmọ́ lára àwọn kan tó ti gba owó ẹ̀dẹ̀ máa rí wọn tọkàn máa bọ́ sórí social media ìgbésẹ̀ wo lẹ gbé in your closet concerning this Yoruba nation. Àwọn ìgbésẹ̀ wo lẹ ti gbé not only to come out and shout one Nigeria, not only to come out pé ẹ bá mi share ẹ bá mi ṣe kinní kan YouTube kinní kan. No, that is not what we want. What we want is what are we going to do? Nbo gangan la ń lọ, ibo la dé dúró, ibo la máa arrive sí, nbo ni junction ta máa arrive sí concerning this Yoruba nation. We all want Yoruba nation. Many of us are in diaspora. I see every one of us as a slave. Ṣé káwọn ọmọ wa tún máa ṣẹrú ni? Very surprised when I heard Agumi is talking about Ilesha. Bẹ́ẹ̀ni ibẹ̀ náà ti ń wá gold tí wọ́n ń gbé lọ sí Sanfara wọ́n wá lọ reload ẹ̀ because wọ́n kàn máa kó ní Ilesha ni wọ́n wá lọ reload ẹ̀ dáadáa ní Ilesha wọ́n wá tó ibẹ̀ náà ti máa move. How come tó yẹ pé British tí wọn ò ní gold nílẹ̀ wọ́n ní gold reserve? How come tí Italy tí wọn ò ní ilẹ̀ gold tó yẹ pé àwọn náà ṣe gold tó ń tà fún wa? Ó yẹ kójú ti gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ni. Ó yẹ kí wọ́n da owó bojú kó máa sunkún kó máa sọ fún wọn pé ẹ má sunkún mọ́ because wọ́n ti báyé jẹ́ báyìí wọ́n ti ń bọ̀rùn jẹ́ lọ. How come tó pé Dubai ò ní ilẹ̀ aṣálẹ̀ ní ilẹ̀ Dubai now ilẹ̀ yẹ̀pẹ̀ lásán ní desert ní Dubai? How come tó pé àwọn gangan náà wá jẹ́ dealer in gold? Yorùbá tó pé wọ́n wá gold ń bẹ lójú méjèèjì kí ni nǹkan tẹ ní reserve gold Yorùbá dà? This is the reason why we need to monitor, ká evaluate. Okay, láti ìgbà tá ti ń pariwo one Nigeria. Why is it that àwọn ìran kan tó ti ń náwó náà náwó? Àwa wí tán àwọn kan ṣá because when you mention them, you are making them feel important. To me, they are not important. Olè ni wọ́n, iṣẹ́ wo ni wọ́n ṣe? Belgium too has gold reserve. Ṣé wọ́n wá gold ní Belgium? Ẹ ṣé jàre màmí Kẹ́misọ́lá. Ṣé wọ́n wá gold in Belgium ni? Mo ní somebody from this ìlú yìí tó jẹ́ pé àwọn tó ní ìlú yìí gangan ó máa ń sọ pé we are the most dumb and stupid people. Bó ṣe máa ń sọ fún mi nìyẹn ẹni yẹn gan ti pè mí lọ́sàn-án mo miss kọlù bàbá yẹn. They can sell your kí àwọn àgbààgbà tó pera wọn ní àgbààgbà kó máa ta àwọn èèyàn wa for big bottle of champagne níbi tí ojú làdé níbi tí ojú ti làdé yìí èló náà fẹ́ fún yín àwa wí tán wọ́n ní ọmọ àlè kan tí ò níran kan ó ní kó lọ kó gbogbo òrìṣà ibì kan kó lọ kó dànù síbì kan ẹ bá mi bẹ̀ kó fi ọwọ́ ara ẹ̀ kó tó bá jẹ́ lóòótọ́ lọ́lọ́hun ní Ọlọ́run bó ṣe ní Ọlọ́run ẹ bá mi bẹ̀ Olúwo kó fọwọ́ ara ẹ̀ kó òrìṣà yẹn jáde síta. Because ara àwọn nǹkan tó fi kó wa lẹ́rú nìyẹn wọ́n gba gbogbo àwọn nǹkan wa. Why is it that wọ́n lọ kó gbogbo àwọn òrìṣà wa wọ́n lọ kó sí museum ẹ wá lọ fowó wò? Is a shame on you people. Níbí báyìí ní museum tó wà city mi òrìṣà eré ìbejì nílá lọ gbé síbẹ̀ ẹ máa sanwó wọlé ni 10 euro ni. Ṣé báwa ní ìbejì ńlé wa ó jẹ́ kí n mọ̀ mo òrìṣà ìbejì eré ìbejì náà bó òrìṣà ìbejì gangan bó ṣe tóbi tó báyìí ló ṣe gbé síbẹ̀ wọ́n kọ síbẹ̀ ní from Africa rems avec l'Afrique machin mo ń bọ̀. Oui, ok. Mo fẹ́ wà ní o torí mo ya picture kìíní yẹn jọ yìí kò jẹ́ kí n yanú ilé wọ́n gba fóònù mi òun ni.
ṣẹ́tìrì ní France ni o nínú city mi bí báyìí òun ló wà o ṣẹ́tìrì. Many artifacts from Congo, from Kinshasa, Congo, Kinshasa, Rwanda, Burundi are in Belgium Museum. Gbà tó tiẹ̀ ti jẹ́ pé àwọn tó pera wọn ní ọba wọ́n lọ ń ta òrìṣà ilẹ̀ Yorùbá. Tí Yorùbá ò bá dá, tí àwọn àṣà wa, àwọn ìṣẹ̀ṣe wa ò bá dá, Brazil ò ní rí bó ṣe rí yẹn. They now make Yoruba an official language. Olúwafiwó order immediate vacation. Mo ti rí jàre ẹ̀gbọ́n mi Olúwagbémiga. Mo rí. Wọ́n ti send kíní yẹn sí mi. Ẹ bá mi bẹ̀ pé kó fúnra owó ara ẹ̀ ní kó fi gbé o. Kó má bà yé àwọn èèyàn jẹ́. Kó má order anybody. Kó fi owó ara ẹ̀ gbé síta. Bẹ́ẹ̀ni, you are right. Bàbá mi Táíwò Bánú sọ. So, ọ̀rọ̀ lórí monitoring and evaluation la ṣì wà. Òun ló gbé wa dé gbogbo oríta tá wà ẹ́. Another one ni pé we have different type of monitoring. We have process monitoring. Àwọn nǹkan, I was on phone with grandma. We have in my village in those days, bàbá mi, ojú ò mà ní tiwa, but Elédùmarè tó dá ayé àti ọ̀run, tó wá dá ilẹ̀ Yorùbá yẹn bó ṣe wà, ó máa mú gbogbo àwọn ajogun ilẹ̀ Yorùbá àtàwọn tó ń wá láti ta àtàwọn tó ń wá látòkèrè, ó máa fogun ẹ̀yìn jà wọ́n. That is my own prayer for them. Because sometimes ó wà disheartening kí ará ta máa sọ fún yín pé kí lè ṣe bí báyìí, ẹni gbogbo nǹkan, ẹni nǹkan báyìí, ẹni nǹkan báyìí, ẹni gold, ẹni diamond, ẹni bitumen, ẹlẹ́lẹ̀ ní ọdún báyìí ọ̀dọ̀ yín làwọn ti wá kó nǹkan báyìí làwọn fi ṣe sílùú àwọn, nǹkan báyìí làwọn ṣe táwọn ṣe gbogbo ẹ̀. It is disheartening. Ó wà disheartening gan. Bọ̀ nǹkan tẹ́lẹ̀ sọ ní pé gbogbo àwọn tó agitate fún Yorùbá nation terrorist ni wọ́n, bọ̀ àwọn olórí burúkú tó ń gbébọn tó ń pààyàn kákàkiri rí nǹkan kan sọ fún wọn. Very wicked set of people, and all Yoruba elders wọn ò rí nǹkan kan sọ sí. It is well. Tó bá yá bàbá mi á sọ pé Akèrègbè òun ló máa júwèé ibi tó máa fokùn sí lára ẹ̀. Ọ̀kan tó kàn máa ń dùn mí ni pé sùúrù iná ni nǹkan. Ẹni sùúrù. Tó bá yá sùúrù fúnra rẹ̀ gan ò ní ní sùúrù. Sùúrù fúnra rẹ̀ kò ní ní sùúrù, because ẹ̀kọ́ ti fojú múmu hàn pé ìmọ̀tara ẹni nìkan òun ló jẹ́ kí Yorùbá di ẹrú nílẹ̀ Yorùbá fúnra wọn. Ìwọ kan la kọrin, ìwọ kan ló ń gbowó oríta ní ọmú odindi ìlú kan ló ń gbowó oríta, ọba ìlú náà lè sọ̀rọ̀. Ìwọ kọ́ṣọ́, ìwọ nìkan ṣoṣo. Bàbá sọ pé ìjọ́ wo ni bàbá sọ pé ìjọ́ wo lẹ fẹ́ fúnra yín rorí, tó pé àwọn bàbá tó yẹ kẹ́ ti lọ kó sínú home, kẹ́ ti dà wọ́n sínú home, kẹ́ ti ilẹ̀kùn mọ́ gbogbo wọn mọ́nu home. Òun ni ìjọ́ wo ni bàbá máa tó yé sọ pé, at what age ni bàbá máa sọ pé bàbá sọ pé ojú òtí gbogbo yín, ara ò rí yín. Àwa wí tán àwọn onídọ̀tí olóòórùn kan wọ́n ló ń gbowó lẹ́yìn, ẹ̀ ń gbowó ẹ̀mí ẹbí yín. Ìgbà tí Nàìjíríà ò nà yín, lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ lọ gbowó lẹ́yìn yẹn, Nàìjíríà máa nà yín ni. Ó máa nà yín bó ṣe nà àwọn ènìyàn. It is a crime to talk truth. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn wọn ò lè sòótọ́ ọ̀rọ̀ mọ́. Gbogbo àwọn agitator wa wọ́n dẹ̀ tó ń sá kákàkiri nítorí pé kí ni lórí ẹ̀tọ́ wọn. Ọlọ́run fún wa lẹ́nu ká fi sọ̀rọ̀ ni. Ìwà ìbìkítà àwọn youth wa òun ló pẹ̀lú nǹkan tá a wà bó ṣe mo ti pariwo láti
early this year ni mo ti ń parọ́ pé àwọn Boko Haram yìí wọ́n lọ sí Central Africa wọ́n fẹ́ gba ìlú yẹn àwọn youth ìlú yẹn ló dìde sí wọn wọ́n lé wọn kàbàkàbà ìgbà tí wọ́n youth ìlú yẹn bẹ̀rẹ̀ sí ní dìde against wọn lóòótọ́ kò sí kẹ́ má rí traitor. There will always be a traitor. It is normal kí traitor wà àwọn ọmọ ìlú tó jẹ́ traitor tó jẹ́ àwọn ọmọ Central Africa tó jẹ́ traitor inú gbọ́dọ̀ ń gbé wọn bí kankan nu wọn dákan lọ sáàrin ìlú mọ́ but àwọn youth ti wá they are busy watching BB Nigeria rí pé ó dàbí pé I don't know bóyá nǹkan tí mò ń rí àwọn èèyàn òkèèrè bí ṣe rí ni they want you to be busy nígbà tí wọ́n ń jí gbogbo owó wọ́n tún lọ yáwó káàkiri kí lówó tó fi ń yá kí ló fi ń ṣe they are busy using that money to build northern Nigeria kí ló ṣẹlẹ̀ sí southern Nigeria ẹ wo bàbá mánu kí lorúkọ ẹ may so rest in perfect peace kí lorúkọ ẹ Obadiah. Somebody will not tell me that man slept kokojimo abi after small illness idiot ló máa sọ bẹ́ẹ̀ because ojú wa ti rí etí wa ti gbọ́ they shut him up they killed him to me èmi ò ní àfọwọ́ṣe báyìí mọ́ because he was saying the truth. Yorubas are behind. Malefia Obadiah. He was just killed. Nítorí pé he knows ó mọ̀ ju nǹkan tó sọ lọ. Máa yẹn mọ̀ ju àwọn nǹkan tó tú síta lọ. He has dined with them. He knows everything. Why is it that gbogbo èèyàn tó bá ti bọ́ síta náà fẹ́ pa? Look at that Yoruba man too that came out. They declared that man wanted. For what? Torí pé ó sọ nǹkan tó rí, ó sọ nǹkan tó mọ̀, and he have evidence láti confirm ẹ̀. Báwo ni èmi ò gbọ́rí ìran aládé àbí báwo ló ṣe ń kí àwọn ọmọ Yorùbá ọmọ aládé ọmọ kìíní kan ẹ máa lọ máa ṣe ránkàdédé. Mo ní we've never had one Nigeria because Hausa náà fi ń kọ́ wọn ní school English lẹ́yìn sọ ẹ̀yin ṣèdè yín nù. The man saw the death coming. Hausa náà fi ń kọ́ wọn ní school ẹ̀yin sọ èdè tí yín nù. Wọ́n sọ táàkì lọ́dọ̀ wọn ẹ̀yin sọ táàkì lọ́dọ̀ yín and you said we have one Nigeria. Àwọn ọmọ tí wọ́n gba kí lorúkọ ẹ̀ ẹ̀yin àwọn ọmọ tí yín ò gbà kankan. I'm really sorry for Yoruba youth of nowadays. It's like they are like sufferness. Nítorí àwọn politician yẹn ti oppress wọn ni bó ṣe oppress wọn tó they are frustrated wọ́n kàn need nǹkan tó máa fi calm depression wọn ni they are all depressed. Ẹ wo gbogbo wọn bọ́ sí Bitcoin sìn wọ́n bẹ̀rẹ̀ sí ní losing Bitcoin wọ́n wá mu drug ẹ máa rí wọ́n fò sí títì wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe bí lunatic ẹ̀yin ò ti ní mọ̀ pé frustration ni wọ́n ní yahoo ni ó gbogbo ẹ̀kọ́ ni yahoo my brother. So we are talking about monitoring. This is the reason why we have to monitor everything around us. We need to be sensitive. Gbogbo nǹkan tí wọ́n bá ń sọ ẹ máa wo ọ̀rọ̀ yẹn. Yínká Odùmákin bẹ́ẹ̀ ni Yínká Odùmákin náà. Mélòó lẹ fẹ́ kà? Ṣé látàwó lọ́wọ́ ni? Ṣé ti rí in fact ìran Yorùbá yìí ìran tó lágbára ni. Àwọn kan tó pa ọmọ yín ẹ dá ọ̀pá lé wọn lórí èmi ò mọ ọ̀pá tán dá lé lórí tán gbàdúrà fún. The same thing Abiola the same thing Delegiwa mo ní ògo àwọn ògo ńláńlá tọ́lọ́run fún wa ògo ilẹ̀ Yorùbá màámi ẹ̀gbọ́n mi Lọ́lá Ọlásùnkànmí mo rí yẹn káàbọ̀ sórí ètò jàre àwọn ògo ńláńlá tọ́lọ́run fún wa wọ́n dẹ̀ waste àwọn ògo yẹn wọ́n waste àwọn ògo yẹn. Ẹ wo ọmọ kékeré pilot náà the same thing how many do we want to mention but ẹ máa rí àwọn ọmọ Hausa ṣe bá máa wà nínú clubhouse tó máa sọ pé I am a Fulani there are it's true Fulani some Fulani are killing people I still love my Fulani people
Imagine, but Yoruba would deny their people. Look at what they did for our freedom fighters, Sunday Igboho. Many denied him. Kí ni reason? But mama gbọ́ àwọn learned Fulani ni o, Arotile bẹ́ẹ̀ ni. Ọmọ Arotile yẹn náà, she was killed because they know her capacity. They are monitoring her. The same way to monitor every one of us. Most especially we Yoruba people. But àwa máa jókòó kalẹ̀. A máa sọ pé a fẹ́ Yoruba nation. We need to wake up from our slumber. We need to re-strategize. Gbogbo ọ̀nà tó bá gbà. Look at what they did yesterday in America. Wọ́n lọ fún àwọn akátá lówó kó máa pariwo wọn Nigeria. The few àwọn arẹbí pa elébi àárín wọn ṣùgbọ́n ní $50 náà fún wọn. Just for how many hours kó máa pariwo wọn Nigeria. Ẹ wà nílùú tí wọ́n tẹ̀lé ṣiṣẹ́ tíṣẹ́ wà nílẹ̀ tẹ̀lé ṣe. I understand with Sunday Igboho too. Ìlú tẹ́tí lè ṣiṣẹ́ tẹ́tí lè rí owó. Ẹ wá lọ ń torí $50 àbí èlò ni wọ́n fún yín $500. Ẹ wá lọ ń pariwo wọn Nàìjíríà. Ẹ ti gbàgbé pé wọ́n ń pààyàn lójoojúmọ́. Ẹ ti gbàgbé pé wọ́n ń rape lójoojúmọ́. It has not yet stopped. Bẹ́ẹ̀ni, wọ́n ṣe ní ìṣòro tẹ́ bá rí bí wọ́n ṣe máa ń ṣe ní clubhouse. Mo ní for weeks iná fi gbé picture mi tí wọ́n fi ṣe DP wọn. Go and deal with this lady. Go and deal with this lady. Mo kàn rẹ́rìn ni. They are ready to olórí burúkú ọmọ àlè Yorùbá kan tó pèrè ní prince mi tí ẹ mọ̀ prince kí ló lóhùn jẹ́. Òun ni mo lọ tákù. He started by crying. Mo ní ọmọ ọba ni ọmọ bò kí n jagun bí ẹrú. Crying in the public. Ó wá yẹ ó tún wá ń pa irọ́ wípé orí àwọn Yorùbá orí wọn kòrókòrò alọ́kẹ́ c'est pas vrai c'est pas mo ti fẹ́ máa sọ French. Irọ́ ni o. Ó ní àwọn pààyàn lójú ẹ wọ́n pẹ́ kí ní kan wọ́n pẹ́ Fúlàní. Ó wá sunkún ẹlẹ́yà olórí burúkú ọmọ àlè yẹn. Ó wá gbé fọ́tò mi lọ fáwọn àwọn wèrè kan. You are just promoting my face. Mo wà okay nǹkan kan ò ṣe mí nǹkan kan ò dẹ̀ ní ṣe mí. I stand with Yoruba for the Yoruba nation. My totality for Yoruba nation. Àwọn àbúrò mi ṣe ìyá Yorùbá náà máa ń pè má ní ẹ ṣé. Yoruba nation ni. We need to go back to our culture. We will love each other. Àwọn wèrè iná kó hatred wá sáàrin wa. Àdẹ̀mọ̀, àfúrá. We did not monitor them. We did not farabalẹ̀ ká evaluate àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ within us. Tó bá ti gbówó fẹ́lẹ̀, á ní kó lọ bá eléyìí wí, kó lọ bẹ́lẹ̀ ìjà, kó lọ sọ nǹkan pa eléyìí. Ṣé báwọn Yorùbá náà kówó fún tó fi lọ attack ilé Sunday Igboho? There are types of monitoring. Money, number one, process monitoring. Tá máa ṣe by process ni. Ọgbọ́n lágbàlagbà fi ń sá fún màálù ni. Ọgbọ́n la máa lò. Torí pé kí ni ọgbọ́n ju agbára lọ. Àwọn tí ní agbára ní ìsìn agbára ti wà lọ́wọ́ wọn. Ìran Yorùbá ẹ ní ọgbọ́n. Ẹ má lo ọgbọ́n àgbọ̀njù. Torí ọgbọ́n àgbọ̀njù máa ń pààyàn. Ó ń pààyàn lára. Ẹ jẹ́ ká lo ọgbọ́n. Life monitoring. Ẹ jẹ́ ká monitor life àwọn èèyàn wa. Ẹ jẹ́ ká monitor gbogbo every of their statement, every of their move. Ẹ jẹ́ ká monitor ẹ̀. Gbogbo impact wọn ẹ jẹ́ ká monitor ẹ̀. Impact monitoring. Gbogbo financial at least gbogbo wa owó gbogbo wa òun ni owó tí wọ́n ná. Let us monitor everything. Financial monitoring ó wà very important. Kò ṣe pé ká kó máa pariwo Yorùbá nation nìkan. Kò ṣe pé YouTube gbogbo yẹn nìkan kọ́. Gbogbo mo wà sensitive gan o. Mo jẹ́dá kan mo lè wá níbì kan kí n má sọ̀rọ̀. Màá kàn máa wò ni. But everything, everyone ni mo monitor. Everything tó ń ṣẹlẹ̀ around mi ni mo máa monitor. Mo lè keep quiet láàrin èrò for days.
wọ́n máa wo pé àwọn ò kí ń sọ̀rọ̀ mọ́ ní mí kí ń sọ̀rọ̀ ilẹ̀ fẹ́ kí n sọ mi ò mọ nǹkan tí máa sọ. I know what I want to say but I need to know because àwa Yorùbá la máa ń tu ó dàbí ọ̀rẹ́ mi kan aṣọ ọ̀rẹ́ for 6 years ó lóun fẹ́ mú ọmọ mi jáde mo ní kó má mú jáde lọ́jọ́ yẹn ó dẹ̀ ti máa mú ọmọ jáde ó lóun tu ẹ̀jẹ̀ sínú ó wá ń tutọ́ funfun síta pẹ̀lú mi for more than 1.5 years mo wá ní mo dẹ̀ ti ń stọ́jẹ̀ mo sọ fáwọn ọmọ mi mo ní ẹni ní nǹkan nu ẹni ní nǹkan nu ẹni ní nǹkan nu exactly Nigeria ti anyway Nigeria ti fọ́nà ṣé lórí tata why type of evaluation torí mo sọ pé monitoring and evaluation méjèèjì ló wà very important ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ lánàá meanwhile mo ń gbọ́ lórí programu ìyá mi ó ní àwọn tó ń wá lánàá wọ́n ti kọ́kọ́ wá a day before yesterday àwọn lé wọn dànù bó ìgbà tó wá rí i pé ó máa tó rẹ̀yìn ṣé ti rí mo máa ń sọ pé ìgbà tó bá ń sú wa tó rẹ̀ wá yẹn ìgbà yẹn ló yẹ ká wọ armor of war wa bó ṣe máa wá sọ̀rọ̀ nípa dust and instrument of war ìgbà yẹn ló yẹ ká gbé ìhámọ́ra ogun wa wọ̀ ká má jẹ́ kó rẹ̀ wá ká má jẹ́ kó sú wa. We don't only come outside and talk alone there are so many things tá máa ń ṣe behind the closed door that we will not come out here and èmi ò kì í ṣe hypocrite because wọ́n náwọn hypocrite náà máa bọ́ síta tó máa gbàdúrà mo gbàdúrà fún ẹ o kìnnìkan o hypocrite ni wọ́n. We are not hypocrite. Ẹ̀jẹ̀ mi wà online bí she can tell. Olowo button she's there she can tell what we are doing. We live our time, we live our personal iṣẹ́ tiwa. There is life after Facebook. But Yoruba Nation is more than anyone and is the most important thing tá gbé sọ́wọ́. Ọmọ mi ó ti ń ṣẹ́jú sí mi bí sìn pé mọ́mí time up. Mo ní okay mo ń forí dá lónìí. Because Yoruba Nation yìí is now us. It's us. It's our product. Nǹkan tá gbé dání nìyẹn. How do we sell this product? Báwo la ṣe fẹ́ tà fún gbogbo ọmọ Yorùbá jákèjádò gbogbo àgbáńlá ayé? How are they going to support it? Ńbo ló yẹ ká náwó sí? Ńbo ló yẹ ká dáwó sí? Gbogbo àwọn nǹkan yẹn wà very important. Rally October 1st tí ń bọ̀ sí. Kí ni plan wa concerning that rally? Ìgbésẹ̀ wo la ti gbé lórí rally wa? Ṣé ká kàn tún lọ pariwo we want Yoruba Nation nìkan la fẹ́ fi October 1st ṣe? Or we need to tell each government ìlú bí tá bá wà pé there is no more Nigeria. Ká sọ̀rọ̀ nípa amalgamation tó ti end láti 2014. Ká sọ̀rọ̀ nípa nepotism ẹ má bínú tọ́ǹgì mi tribalism terrorism àwọn nǹkan tó ń ṣẹlẹ̀. Look at what happened. The rally they did in Canada. They calmly explain what they mind wọn. Have we monitored it? Have we learned from it? Have we taken something out of that rally? Because a lot of us, we do things irrationally. Mo fẹ́ sọ̀rọ̀ nípa evaluation. Number 1, ó sọ̀rọ̀ nípa goal. Kí ni goal wa? Goal wa kí ló based on? Another thing ni process. Kí ni àwọn processes wa? And kí ni outcome ẹ̀? Gbogbo ẹ̀ náà ó based on
kí ni outcome wa kí ló based on, kí ni process wa kí ló based on, kí ni goal wa kí ló based on. The best monitoring tools is you and I. Àwa la máa ń gbé nǹkan sórí tó yẹ pé nǹkan tó ṣẹlẹ̀ while we were very young a kì í gbàgbé. Tí ọmọ kékeré tágbàlagbà bá ṣẹ̀ títí tọ́mọ yẹn máa fi dàgbà ó máa rántí nǹkan tí àgbàlagbà yẹn ṣe fún. Then another best, like I said, the best monitoring is you and I, such as can identify roles wa and our responsibility. Kí ni roles yín lórí ọ̀rọ̀ Yorùbá nation? Kí ni roles èmi lórí ọ̀rọ̀ Yorùbá nation? Ṣé mo fẹ́ fi Yorùbá nation mo fẹ́ máa fi pa owó ni? Ṣé mo fẹ́ fi Yorùbá nation mo fẹ́ fi make names? Àwọn mo fẹ́ fi Yorùbá nation mo fẹ́ fi famous. Kí ni roles and responsibility wa? Roles tèmi ni pé kí n rí pé a gba Yorùbá nation lẹ́ni kí wá hug gbogbo yín pé Daddy Simon tó máa wò mí yẹn rèé o, congratulations o, Yorùbá nation ti dé. Daddy Olúwagbémiga kí n rí wọn kí n hug wọn pé bàbá Yorùbá rèé o, Yorùbá nation rèé o. That is my own aims and objective. Ká arrive at our point. Ká lè tọ́ka sí pé ọmọ tó máa ń sọ̀rọ̀ nìyẹn, olóyìnbó sínsínsín, olóyìnbó aṣọ òyìnbó aṣọ French aṣọ English Yorùbá tó máa ní Yorùbá tí ọmọ Yorùbá sọ dáadáa yẹn. Àwọn nǹkan tèmi tó wà lórí mi nìyẹn. Kò kí n ṣe pé I want to be famous. No, there are other things we can do to be famous. Tí mo bá ní any important ọ̀rọ̀, you will never see me come out and shout and make noise. And gbogbo tọ́pìkì tí mo bá gbé wá, ẹ jẹ́ ká máa lò fún ara wa náà. A ní gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti inú ilé wa. Ká monitor, ká máa wà sensitive surround wa. Níbi tí mo ń gbé mo mọ neighbor mi for years, mo wá ń ṣọ́ bó ṣe ṣílẹ̀kùnjọ́ kan mo lọ bá nìyẹn pé c'est vous mon voisin? Mo ní ṣọwọ́ ní neighbor mi ó ní mo ní kí ló dé mi rí, ó lọ hospital òun wà for like 6 months pé òun ní problem. Ó ṣáà explain fún mi because I was monitoring her. Kò ṣe pé Yorùbá nation, before Yorùbá nation a ti ń live life wa, a ti ń ṣe nǹkan ní ìgbésí ayé wa, a ti ń jẹun, a ti ń náwó ara wa. Why tó fi jẹ́ pé Yorùbá nation la máa sọ the source of our income? Why tó fi jẹ́ pé Yorùbá nation yìí it should be èmi máa ń rí bí kí lorúkọ ẹ̀mí ni, mo máa ń rí bí extra job mi ni, mo máa ń rí bí extra job. I dedicate my time, my extra hour. Ó dàbí grandma kí ni wọ́n máa ń pè wọ́n náà lọ àwọn tó máa ń take care ọmọ yẹn, máa dé care yẹn tó máa ń bá mi tọ́jú ọmọ mi nígbà tó ọmọ mi wà baby. Ó sọ fún mi pé mi kì í jáde, mi kì í ṣe kankan, kí n try kí n máa jáde. Mo ní mo ti ní nǹkan tí mo ṣe tó wà important ju jáde lọ. Tí mo bá ti dé sìn Yorùbá nation ni a ti sọ darí lọ́sàn-án yìí, a ti ṣe meeting darí lọ́sàn-án yìí. We've discussed about it this afternoon. Àwọn nǹkan tá a fẹ́ ṣe, ìgbésẹ̀ tá a fẹ́ gbé. But we will not come out here and make mouth. Ilẹ̀ Yorùbá, àwọn alálẹ̀ Yorùbá, wọ́n rí inú àti ọkàn kálukú. Èèyàn tó bá nǹkan tó bá ń kálukú ni kó ṣe. I don't have any group. Likewise, ẹ̀jẹ̀ mi doesn't have any group. Kò sí group kan kò sí àwọn èèyàn kan tó lè jáde pé àwa nù group, because in every group there is always a traitor. I love to do calling show, but me like èèyàn máa bú èèyàn lọ títí
sometimes èèyàn tó yẹ kéèyàn má kọlù mí mo bá yẹn sọ Yorùbá yẹn, you don't have to create more enmity, because there are so many people here that will love, that want to contribute, but they are with that, they appreciate it. Wọ́n ṣì give comments in wọn, and I appreciate every of their comments. There are people that will call me, that will discuss with me. Kí ni the most important thing? Ó dàbí ọ̀rọ̀ tí mo sọ fẹ́ jẹ́ mi pé enough of talking o. Ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀. A lot of people wọn mọ origin Yorùbá, and they don't want to know. As a Yoruba daughter, as a son and daughter of Yoruba, kí ni origin Yorùbá? Wọ́n sọ pé Odùduwà kan, wọ́n sọ pé kinní kan. Have you made your own research? Tí mo ṣe nǹkan kan lánàá, it was funny. Somebody I have never, tí mi bá sọ̀rọ̀ for almost 30-something years. Ejire mo rí ẹ jàre. Mo wá nọ́mbà ẹni yẹn. I call that person. Lórí ọ̀rọ̀ Yorùbá nation náà ni. It is well. Ẹ jẹ́ ká máa monitor everything tó bá ń ṣẹlẹ̀ around wa. Ó wà very important. Ká dẹ̀ máa evaluate ẹ̀. Not only to monitor, ká má sọ̀rọ̀ wa di Lookman tó máa look, ká má commit lookery. Ẹ jẹ́ ká máa ṣe kí ni, ká máa monitor ẹ̀, ká máa evaluate ẹ̀, ká dẹ̀ máa wà sensitive pẹ̀lú gbogbo nǹkan táwọn people ìbá sọ. Mehetiala will come out, they will make a threat, heavy threat. Many Yoruba don't even know the history of their family lineage. Ẹ wò màmí, ní ṣánkú mọ́ mi lójú. Bẹ́ẹ̀ ni, wọ́n mọ history lineage wọn. Ó máa funny tí bá sọ ọ̀rọ̀ tẹ́sọ̀ ẹ̀. Ó máa funny tí bá sọ questions mo lọ béèrè lánàá. Ó máa funny pẹ̀lú nǹkan tẹ́kọ̀ ẹ̀ màmí. Mo mọ nǹkan tí mo lọ béèrè lánàá. Because a lot of people, àwọn nǹkan tó yẹ ká wá àti ẹlòmíì gan máa ó ga o. Ẹ máa rí ọmọ Yorùbá ni o, wàá rí Yorùbá ẹgbẹ́ ẹ. Wàá dẹ̀ máa ṣe bọ̀njú, mo máa ń rẹ́rìn ni. Èmi ò ń báyàn sọ̀rọ̀, èmi ò ń kíyàn. Máa ń lọ jẹ́jẹ́ tèmi ni. Máa wò wọ́n máa ń rẹ́rìn báyìí. Yorùbá will go and report Yorùbá ẹgbẹ́. Ẹ wò, Ọlọ́run má jẹ́ ká wà lóko ẹrú for life o. Yorùbá nation yìí, èmi ní 100% conviction pé a máa gba Yorùbá nation. Ọ̀nà tá máa fi gbà á mọ̀, bó ṣe máa ṣẹlẹ̀ á mọ̀, but a máa gba Yorùbá nation. Àmọ́ kí casualties kó má bàa pọ̀ jù, ẹ jẹ́ ká múra. Ẹ jẹ́ ká máa monitor àdúgbò wa. Ẹ jẹ́ ká máa evaluate àdúgbò wa. Àwọn ojú tẹ́ rírí, àwọn èèyàn tẹ́ mọ̀ rí, tẹ́ bá ti rí wọn, ask questions. Ẹ ṣé mo dúpẹ́, God bless you all. Ojú òní tìyìn, mo tún ti gbà kọjá time. Ọmọ mi gan ti ń complain bí kíní. Ẹ ṣé mo dúpẹ́, God bless you, because tó bá yẹ pé owó lẹ gbé fún mi, ó lè má níyì tó yìí. But ẹ dúró tì mí, Ọlọ́run á dúró tì gbogbo yín. Yorùbá nation yìí, gbogbo wa báyìí lájọ máa fojú rí. A ti fetí gbọ́, a máa wọnú ẹ̀. Ikú ò ní mú kankan nu gbogbo wa lọ láṣẹ Èdùmàrè. Bye for now, bye.